Sir, the TV crew, they are set and ready for the interview, sir. Oh, thank you. There's a serious fight between the workers and the securities of Global Success Nigeria Limited. Tí ọmọ kan bá wà tó bá ní oúnjẹ tó ń gbé fún òun ó ti gbóná ju òun lè jẹ ọmọ kan á dẹ̀ fi lọ́rùn jẹ. Má jẹ. Riot FOB company. Kí ni mo wá ṣe nínú ẹ̀kọ́ kankan lè jẹ́ sọ fún mi? Wà á ò ṣe mi straight way tó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé èmi náà mọ̀ pé nǹkan burúkú kankan máa ṣẹlẹ̀ lẹ́nu. Aláṣọ funfun ni wọ́n o, elépo dẹ̀ lòun. Báwo mọ̀ pé game lèmi àti ẹ̀ ń play now? Èmi àti ẹ̀ ń play game. Of course! On one condition. Jẹ́ kí n bá ìyàwó ẹ ní àjọṣe. Now I know you are a shameless dog. If I may ask, why are you doing all this? This is the only way out. FOB. Kòtòrè ẹ wo kòtò ayé. Ṣẹ́jìràkà, àìmọ́ṣẹ́kù ẹ ló ṣekú pa ọ́ lónìí o. Iṣẹ́ ìjà ọjà alẹ́ bá ọ̀rọ̀ ní lọ́jà sílẹ̀ sinimá titun ọjà alẹ́. Ayé pa mí lọ́kọ. Ọ̀gá fíòfíò sinimá titun ọjà alẹ́ ọjà ọmọ tí ò ṣe é tà láàjì wọ́n ń forí àgbègbè wíta tí ò wọ́n ò mọ̀jà tí ó tà lálẹ́ ọjà alẹ́ ànámọ́jú ọjà alẹ́ àtúbọ̀tán sinimá tó balẹ̀ tó rọ́ọ̀kì tó ń ké dandan fún gbogbo abiyamọ wípé ọjà alẹ́ ṣe pàtàkì. Mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa kọ́mọkùnrin máa pẹ́ lọ iléèwé ni ẹ̀yin lójú ọ̀la mi ẹ̀yin lẹ máa gbógun òdílé wa ga. Irú yóò làwọn ẹ̀ tí ọmọ ọlọ́run wá ń jẹ irú tí ọmọ aláṣọ ń wọ àkísà. Má mú mi, má rìn, má tọ̀. Kí ló dé? Ó kúrò ní òkè kóyàn jọ. Wèrè nínú èmi ò sọ bẹ́ẹ̀ o. Another powerful story lélẹ́yìí ọjà alẹ́ àná ló pété òní òní ni yóò pété ọ̀la kánájà ọ̀sán dáadáa nítorí ọjà alẹ́ go get your copy now. Ẹni tí ọlọ́run kò ní òun kankan ẹni bá ní àrígbádùn ayé má jẹ́ kí n kọsẹ̀ ọlọ́run làpàtà tí mo ní omi jẹ́ mi yàrá kó má yí pẹ́ tètè bá mi ṣe kíá ọba tí kò ṣeun ti alágbára kábíkábí òpó múlẹ́rọ mọ́jàlẹ́ kan gbóhùn ẹ̀bẹ̀ mi o orúkọ tí mo mọ̀ tó bá ń jẹ́ kò lè tán láyé wọlá orúkọ rẹ o wà rẹ̀ mí lẹ́kún wọlá orúkọ rẹ o ṣìjánu omi o omi jẹ́ mi kò gbẹ dá mi lóhùn gbogbo ohun tí mò ń fẹ́ omi jẹ́ sinimá ra tún òun là tún gbélé omi jẹ́ sinimá ra tún ọlá fi sí ṣẹlẹ̀ ṣe ìtàn kò ní tán lórí. láyé nílùú rábì wàhálà àṣà etí ọlọ́run kò dí kò lè ti ikú mo ṣáàtì ṣáàdìyàn mo kúnlẹ̀ mo bẹ̀bẹ̀ o èrè iṣẹ́ tí mo bá ṣe o èmi ni kì í jẹ́ owó iṣẹ́ tí mo bá gbà kó dirú dìgbà aráyé aláwọ̀ epo kí n bá nílà tẹ̀jẹ̀ o omi jẹ́ ni mo fi bèrè orin bá mi ṣe kíá omi jẹ́ omi jẹ́ sinimá ara tún ọ̀la fi sí ṣẹlẹ̀ ṣe náà kò ní tán lórí tàgbẹ̀ ní kó gbìn iṣu ọba aláwọ̀ sátì.
Assalamu alaikum. Wa alaikum salam. Allahu akbar. Amú mi rí pé ẹ fẹ́ ṣe nǹkan ayẹyẹ kan bí ká sọ pé ẹ fẹ́ kóyàn lẹ́nu jọ bóyá ẹ̀yin àbí àjíà ẹ fẹ́ ṣe nǹkan dáadáa àbí kẹ́mi tó súnmọ́ yín ó ń gbìyànjú àti bí kéèyàn máa ro lọ́kàn fún un fẹ́ ṣàyẹyẹ nǹkan kan wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ni náà mọ̀ dá mọ́ràn àti ṣe o. Bẹ́ẹ̀ ká má ṣe. ẹ má ṣe nítorí bó bá ẹ ṣe Ọlọ́run fẹ́ ránṣẹ́. Ọ̀dà. Ẹ gbà. Imagine ó gbọ́kọ̀ tí màá yẹn sọ ni. Gbogbo ẹ ni mò ń gbọ́ etí mi òdì. Jọ ẹnu wo ni màá fi sọ fọ́kọ mi ní 9 minutes wípé kó má ṣe ìnáwó tó wà níwájú ẹ̀. Wọ́ rẹ̀ ìnáwó eléyìí àti ṣe oúnjẹ kan ò lè yẹ àwọn àáfàá tó níná nínú tán mọ ayé òun àtọ̀run la máa lọ fọ̀rọ̀ yìí lọ sórí àwọn àáfàá eléyìí tó ń fẹsẹ̀ gbálẹ̀ tí wọ́n ebi nà lásán làwọn àáfàá eléyìí má tẹ́tí sí wọn ìnáwó ilé ọ̀rẹ́ àti ṣe ó ti yẹ wá ẹni tó bá ní onímọ̀ yẹ wá kò ní sílé ọ̀rẹ́ jẹ́ àlọ́ ìnáwó ilé àti ṣe o. ó gbà kéèyàn wò lẹ́ẹ̀mejì. kò sí rírò kan káwá máa lọ fọ̀rọ̀ wa lọ àgbà àwọn àáfàá tí wọ́n níná nínú yàtọ̀ sáwọn àáfàá ebi nà lásán nílé ọ̀rẹ́ ṣíṣe ìnáwó ilé ti di ṣíṣe jọ gbàgbé ẹ̀ fọkànbalẹ̀ kò sí wàhálà yá máa lọ kò sí wàhálà. ọgbẹ́ nígbà lẹ́gbàá wọlé èké ìsìnkú. ẹ̀rù bà mí o. kò sí wàhálà. ẹni tí ọlọ́lọ́run kò ní òun kankan ẹni bá ní àrígbádùn ayé má jẹ́ kí n kọsẹ̀ ọlọ́run làpàtà. ìyàwó ẹ gbé ọlọ́run tóbi. Allahu Akbar. ẹ gbé ọlọ́run tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. ẹ fọkàn yín balẹ̀. ẹ jọ̀wọ́ eléwo nínú yín ni ó fẹ́ ṣe nǹkan nínú ẹ̀yin méjèèjì. èmi ni ọkọ mi gangan ló fẹ́ sọjọ́ ìbí ẹ̀. ẹ̀yin ni ìbá dáa kẹ́ ẹ sọ fún wọn ọkọ yín pé kí wọ́n má ṣe. kí wọ́n má ṣe é. bẹ́ẹ̀. àfà ṣe rí níta sọ̀rọ̀ pé níta ti gbọ́ tẹ́lẹ̀ ló jẹ́ ká wá bí wa. ká lè ràtúnṣe tí n tó ń bẹ́lẹ̀ ló gbé wa débi. ìnáwó tà sọ̀rọ̀ pé gbogbo ayé ló ti gbọ́. àfẹni tí ò sí lábẹ́ ọ̀run yìí òun nìkan ìní ò tí mọ̀. àfà ojú ò mà ní tì yín. ìyá wa tèmi yé mi o ohun tí mò ń gbìyànjú láti sọ ni pé ọlọ́run fẹ́ rán ọkọ yín iṣẹ́ ìbá sì dáa kí wọ́n má jẹ ẹ́. àfà ìbá dáa kí wọ́n má jẹ ẹ́. kọ́ má jẹ iṣẹ́ tí ọlọ́run bá fẹ́ rán wọn. tí ẹ bá sọ pé kí wọ́n fi agídí ṣe wàhálà wà o. tí wọ́n máa lè gbìyànjú àti jẹ ní ọjọ́ kan wọ́n ó jẹ fún ọjọ́ mẹ́ta ṣùgbọ́n tí o bá ti wá lè ní àtúnṣe lẹ́yìn ọjọ́ mẹ́ta ó tún dọ̀sẹ̀ mẹ́ta o lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tí o bá látúnṣe ó tún dọ̀ṣù mẹ́ta ṣe wá rí ìyá wa lẹ́yìn oṣù mẹ́ta tí o bá wá ṣàtúnṣe ó tún dọdún mẹ́ta o ìyá wa pápá má rí lẹ́yìn ọdún mẹ́ta tí o bá ti ṣàtúnṣe wọn ó jẹ̀ṣẹ̀ ohun tí ayé ò fi parẹ́ bẹ́ẹ̀ sì ni ẹlẹ́mìí gígùn sí lọ́kọ yín. ẹ dákun máa fà tí mo bá fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ dákun orúṣẹ́ wo gangan ni ọlọ́run bá fẹ́ rán ọkọ mi. èèyàn wà lọ́wọ́ tán. ọlọ́run fi mú mi. ọlọ́run fi mú mi. ya ẹ̀gbọ́n. ṣàgbà sílẹ̀. ṣé ìbínú kó mi kọ́ disturb yín báyìí. kọ́ọ̀lẹ̀ ọ fẹ́ pa mí torí ẹ̀ mo ṣe ní kó kú wá. àǹtí ló sọ àwọn ọ̀rọ̀ kan fún mi. wà á kí ni kọ́ fún ẹ kó mi. ẹ wo ọ̀rọ̀ nǹkan mímú kọ́ ilé yìí o lórí ọ̀rọ̀ yẹn tí mo ti gbọ́ yẹn. okay what is it. àǹtí ní rọ̀lẹ́ so wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan fún mi and mo ti mọ how true is tó ṣe jẹ́ or is not gbígbé kó fọ́ ní àbí kó fọ́ ní mi lè sọ gbígbé fọ́ ní àbí kó fọ́ ní wọ́n ní pé bẹ́ẹ̀ dé tẹ́fẹ́ ṣe yẹn pé kò ní lè hold mọ́ of which àwọn pàdé mi tó wà ní Saudi ti máa lé everybody wọ́n ti book flight already pé sẹ́ pé ẹ̀gbọ́n strings o pé wọ́n ti pé àwọn gbọ́dọ̀ fall in. abolóde fẹ́ lójú ni ẹ. àìmú bóyá wá sí pé. má ṣàfẹ́ gbọ́ àìgbọ́n kó tó ṣe yẹn but listen
Actually, ìyàwó mi àti mọ́mí gangan náà sọ pé a ní ṣe birthday mọ́. Láàrin mi àti ẹ̀ wọ́n sọ tí wọ́n ní o. Èmi á ṣe birthday o. Mo ti arrange mo láti ṣe àwọn ọ̀rẹ́ mi dẹ̀ máa fall in so ilé ìtàn sọ yẹn àmọ́ bá ṣe máa psych wọ́n tọ́pọ̀ into. Àwọn surprise party. Ẹ̀gbọ́n kí n ṣẹlẹ̀? Bá! Ó jẹ́ wá wọlé síbí. My dear, kó ló tún lọ sìn? Ẹ wẹ bá mi ṣílẹ̀kùn. Ṣé ò ní lẹ́kùn sí ni? Ọkọ mi wọ́n jẹ́jẹ́ fún ọmọ bàbá mi. Wá wọlé sí. Níbo ló fẹ́ jókòó? Níbo ló tún lọ bá ìtorí Ọlọ́run? Sàrà lè kú o. What is it? Alhamdulillah. Then I want to tell you something, and it is very important. It will be good for you to heed my warnings. Nǹkan tí o bá lágbára láti bùyàn. Má yáyan o. It's very important. You must heed my warnings. Ntọ́ bá lè bùyàn. Dákun má yà rẹ̀. Torí nǹkan mi. Wọ́n ní dókítà ní pé ká máa gbé wọn lọ sábẹ́kúta. Pé bóyá a máa rí ìwòsàn bẹ́ẹ̀. Mo fẹ́ ṣe picnic lọ sábẹ́kúta. Ọlọ́run á fún wọn lálàáfíà. Ọlọ́run tó dá òkè tó dá ilẹ̀ á bá mi dáwọ́lé wọn. No. Mi ò lè gbà kọ́lọ́ dáwọ́lé mi náà. Kọ́lọ́ máa dáwọ́ tẹ̀ mí lórí kílọ̀ máa bù sí. Mo ti gbọ́. Ká máa lọ. Àwọn ọmọ ọ̀bọ̀ ń bí wọlé sí bí dákùn máa wọlé. Dákùn! Àti ìbò ló ṣe sáàtì mọ́tò sí. Ṣé ọkọ mi ṣubú ni? Ṣé fẹ́ gbọ́kọ mi ṣubú ni? Ok. N tó bá lè bùyàn. Dákùn máa yà ọ̀rẹ́ torí ìkan mi. Wẹ́rẹ́ dùn ó. N tó bá lè bùyàn. Ó ṣe bí lọ́mọ. Wẹ́rẹ́ dùn ó. Ó ṣe bí lọ́mọ. Máyà mi líwèrè Ọlọ́run ọba gbóhùn ẹ̀bẹ̀ mi o. Àyànfẹ́ mà ní mí, òjíṣẹ́ mà ní mí. Wọ́n gbà ẹ̀ bó ṣe tán, mo ń kírun bó ṣe tán. Ẹrú rẹ̀ mà ní mo gbé rawọ́ ẹ̀bẹ̀ fún. Ẹrú rẹ̀ mà ní mo wá àwọn ẹ̀bẹ̀ yìí fún lálàáfíà. Ọlọ́run wá gbọ́ ẹ̀bẹ̀ mi o. Ọlọ́run wá gbọ́ ẹ̀bẹ̀ mi o. Ẹni pé màá ló máa rí ọ, ẹni wá màá ló máa kàn ẹ́, ẹni bá bẹ̀bẹ̀ ló máa rí gbà ọ́. Ayé nìkan wọ́n kẹ́ pé ó làmì lọ́wọ́ ayé ó kí má sunkún àìmọ̀dí omi jẹ́ mi ó. Omijé mi mo lò Ọlọ́run wá gbóhùn ẹ̀bẹ̀ mi ó. Wẹ́rẹ́ dùn ó, ó ṣe bí lọ́mọ. Wẹ́rẹ́ dùn ó, ó ṣe bí lọ́mọ. Máyà mi líwèrè Ọlọ́run ọba gbóhùn ẹ̀bẹ̀ mi o. Àyànfẹ́ mà ní mí, òjíṣẹ́ mà ní mí. Wọ́n gbà ẹ̀ bó ṣe tán, mo ń kírun bó ṣe tán. Ẹrú rẹ̀ mà ní mo gbé rawọ́ ẹ̀bẹ̀ fún. Ẹrú rẹ̀ mà ní mo wá àwọn ẹ̀bẹ̀ yìí fún lálàáfíà. Ọlọ́run wá gbọ́ ẹ̀bẹ̀ mi o. Ọlọ́run wá gbọ́ ẹ̀bẹ̀ mi o. Ẹni pé màá ló máa rí ọ, ẹni wá màá ló máa kàn ẹ́, ẹni bá bẹ̀bẹ̀ ló máa rí gbà ọ́. Ayé burú, ayé nìkan wọ́n ké pé ó làmì lọ́wọ́ ayé ó
àìmọ̀dí omi jẹ́ mi o omi jẹ́ mi o omi jẹ́. Salaam alaikum. Walaikum salam. Salaam alaikum. Walaikum salam. Mo rò pé ẹ lè dá ọ̀ṣà alámọ̀dí. Ó ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam. Ó ní súnà ní sálámù. Ìdáhùn rẹ̀ fárídọ̀ ni. Tẹ́ ẹ bá ti dáhùn, ẹ̀dọ̀ ọmọ náà nù o. Salaam alaikum. Walaikum salam. Walaikum salam. Ṣebí tíra lẹ́fẹ̀ẹ́ lọ rà. Tíra tẹ́ fẹ́ lọ ra wọn. Tíra tó sọ̀rọ̀ nípa obìnrin. That's what you're going to buy, isn't it? Is it not? Is that not? You guys are going to buy tíra. Ṣùgbọ́n tíra tẹ́ fẹ́ ra wọn tó wà lọ́kàn yín ẹ mọ́ ra yín o. Ẹ ra yìí tó kún gan. You have to buy the one that is very good. Ẹ ra tíra tí ó da tó kún tó sọ̀rọ̀ obìnrin. Tẹ́ bá ti débẹ̀ kẹ́ sọ pé ẹ fẹ́ ra Jamiu Wasoye Rusul. Ẹ ti gbọ́? Salaam alaikum. Ẹ má sálọ. Ẹ má sálọ. I want to advise you, and it's important that you guys listen. Is that understood? Nǹkan tẹ́ ẹ bá lè bùyàn, ẹ má yá yẹn o. Nǹkan tó kàn yín ó bá fẹ́ bùyàn, ẹ má yá yẹn o. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Nǹkan ẹ bá lè bùyàn. Dákun má yára rẹ. Nǹkan ẹ bá lè bùyàn. وتلك حجتنا آتينا إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلنا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل Salaam alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Salaam alaikum. Ẹ̀pẹ̀lẹ́ báwo lọ́jà? Ọjà dùn. Ṣé lè wà wá bọ̀rin sí látàrọ? Èmi tí mo ti láwọn kúrò látàrọ. Bọ̀ Aisha, o miss lẹ́nu. Kí ló ṣẹlẹ̀? Aziza kí n tó sọ anything. Ó yá, gbé tírà jáde. Ọlọ́ọ̀ ìní fọ́nì gan-an. Tírà yìí máa kú kọ̀kẹ́. Àfi bíi Quran. Ọwọ́ èèyàn kan ṣoṣo ni mo ti ṣalábàápàdé tírà yìí. Ọwọ́ bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello. Adamallahu ayata. Ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí bàbá. Àmín ya Allah. Àbí. Bóyá ìyàwó Ọlọ́run lẹ́nu ló ṣe yà wá lẹ́nu. Báyìí dí ọjà lénìí. La bá rí wèrè kan. Wèrè. Arabic gan ló kọ́kọ́ fi kí wa. Kò tí fi Arabic yẹn kí wa tán tó ti sọ ọdún tíra ta fẹ́ rà. Ló bá ní pẹpẹsẹ o tíra ta fẹ́ rà tẹ́lẹ̀ yẹn ká má ra o pé tọwọ́ ẹ̀ gangan ni ká rà. Pàtí èmi wá ti ẹ̀gbẹ́ lé ìdáni tí mo wá jẹ́ mo wá pé Quran lélẹ̀ ìgbà tí mo wá sínú ẹ̀ mo wá rí pé tíra ni kódà ó yà mí lẹ́nu gan ni lẹ́ni. Aziza Khadija wèrè òun ló tọ́ka tíra ilé ìsìn. Wèrè. Ẹni tó rí ọmọ pé náà máa ń pè wèrè. Ṣàwájọ́ ọmọdé ni wèrè ni. Wèrè. Ó wà lè parọ́ fún ẹ. Ẹ wo ibi tí gbàgbọ́ wèrè. Mo mọ̀ kó máa yà ẹ́ lẹ́nu. Ó dáná ẹ máa wá mú mi débẹ̀. Mo fẹ́ rí wèrè náà. Ẹni ẹ má kò kí ń ṣèyàn lásán ló máa tọ́ka irú tíra ilé ìsìn pé kẹ́ ẹ rà. Ẹ máa mú mi débẹ̀. Kò sí wàhálà bó bá fẹ́ lọ bẹ̀ á mú ẹ lọ fẹ́ kan tẹ́lẹ̀ mi kúkú béèrè pé wèrè òun ṣojoojúmọ́ ló máa wà ń bẹ̀ yẹn ni wọ́n ní everyday ọjọ́ ayé ẹ̀ ló máa wà ń bẹ̀. Kò sí wàhálà tó bá fẹ́ lọ bá ti ṣe tán ó ti yá wa. Ibẹ̀ ló ń gbé oníbi tó ń lọ. Wèrè bẹ́ẹ̀ ni. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Qala rabbuka lil malaikatu inni ja'ilun
lakum fil ardi alifatan báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí ó sọ fún ànábì rẹ̀ pé kọ́là ó ní kọ́là rọ̀bùkà Olúwa rẹ̀ wí pé ìní èmi já ìlú mo fẹ́ dá fil ardi sórí ilẹ̀ yìí alifatan àwọn àrólé mi. That is why it was written in the Holy Bible that we are created in the image of God. Hallelujah. Ndọ́ọ̀bá lè bùnyàn. Ẹ ti wá mẹ́lẹ̀ yà mí wá. Kí ló tẹ wọ́ṣọ́ pa fún? Ndọ́ọ̀bá lè bùnyàn. Dákun mẹ́yà ọ̀rẹ́. Wait. Nǹkan tó bá lè bùyàn má yáyan o nǹkan tó bá lè bùyàn má yáyan ó léwu gan o Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ló sọ bẹ́ẹ̀ gbajúdà lára mi gbajúdà. Aisha gbé ní ọmọ ṣé ìwọ ló ní ká gbé wá èmi kò fẹ́ kó tẹ̀lé wa. Aisha ṣáàtì wá wo wèrè dáràn bá a lọ. Aisha kékeré wo ni àìsàn lọ́rùn ní ìdààmú wa o. Ẹ̀sìn tó lè lò ó gbèrè nǹkan tó fún wa ní. Odíjíṣẹ́ tó bá rán afọ́jú jíṣẹ́ tó bá rán. Aisha o gbọ́ wọ́n nígbà tó rí arákùnrin rẹ̀ ló bá dákú kí ló ṣẹlẹ̀. Kò lè sọ̀rọ̀ ṣe bí tíra tẹ́ni ká lọ rà òun la wá lọ sọ́jà nígbà tá a wá dọ́jà la bá rí wèrè kan ló bá ní ká má rí eléyìí o eléyìí ní kára pé eléyìí ló kù dáadáa adẹ̀ra adẹ̀délé adẹ̀sọ fún Aisha ní Aisha bá ní òun fẹ́ mọ ọmọkùnrin wèrè tó nímọ̀ tó báyìí tó máa ní kára tíra tó kún tó báyìí ló bá ní àfidànà ọlá ká mú un dọ́dọ̀ wèrè adẹ̀ ń gbéra a lọ sọ́dọ̀ wèrè nígbà tá a dọ́jà bí Aisha ṣe rí wèrè báyìí ló bá dákú ṣe é wù bó ṣe wá dákú yóò wá dùn mí o òun ló mọ tó rí lọ́bẹ̀ tó fi wà rú ọwọ́ ìyẹn ò tiẹ̀ wá dùn mí o tí ò bá kí n ṣe ìtìjú tó kó bá wa níbẹ̀ ṣé wù tẹ́ bá rí èrò ní orí wa àwọn èèyàn wá ń wò wọn wá ń fi wá ṣe yẹ̀yẹ́ ó dùn mí. tèmi ẹ rí dákì. Adisa Abdulkareem Adisa nǹkan tí mo rà fún ọ̀pọ̀ tí ayé ló pọ̀ jù ń bẹ̀ wá sọ ẹ̀mí méjèèjì mọ̀. You like it? Do you like it? Ní gbogbo ìgbà. Ọlọ́run ni. Braki, tẹ̀gbọ́n mi àti Sanko. Ẹ wá ń sàlẹ̀ múra ṣòkòtò kan fún ọ̀nà ọ̀bẹ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé ẹ má bínú. Bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run, inshallah rahman. Tí máa fi máa wá ní next month Ọlọ́run àti ṣe bíbọ́ àṣírí àmọ́ ara nǹkan tó pọ̀ jù báyìí lọ fún yín. Wọ́n sábà pé tí bọ̀dá kí n fi wá tí mo ra nǹkan púpọ̀ sí Ọlọ́run ọba ń sínà fún yín ẹ ṣeun a dúpẹ́ o. Àmì àmọ́ bó ṣe ń ṣe lẹ́yìn iṣẹ́ yẹn ni mi mọ bọ̀ Ọlọ́run gbàkóso mo mọ̀ ọ̀rọ̀ kan tiẹ̀ wá tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ọwọ́ ẹ̀ nínú wa Aisha ó láti lọ sílé kí o ó ti ka àwọn bàwé tó fẹ́ ká bó ṣe ń lọ lé kí ó tí lé kí ẹ̀ ń ṣe ṣekúṣekú yẹn ò dáa so mo fẹ́ kó jẹ́ kọ́mọdé ìlọlé kí o kó fojú sí kí o ṣé mo pélé obìnrin òun pẹ́ ṣú ẹ̀kọ́ tó dẹ̀ yẹ kí obìnrin ní kó fi gbélé ọkọ nírọ̀rùn ẹ̀kọ́ kéwù ni Aisha máa wọlé kọ á dẹ̀ ṣàbíamọ and I want to tell you the first 6 years ìgbésí ayé èèyàn láyé gbogbo nǹkan tá a mọ̀ láyé orí 4-6 years yẹn ló máa wà tí 6 years àkọ́kọ́ ọmọ bá ti wọ́ possibility payé ẹ̀ máa tó hostly mọ́ so Aisha bá ń ṣàbíamọ tó dẹ̀ mọ̀ tó dẹ̀ ní ẹ̀kọ́ kéwú ọmọ obìnrin ló lọ́mọ á lè máa kọ́ àwọn ọmọ yẹn inú Ọlọ́run náà dẹ̀ dùn because ọmọ tí èèyàn tọ́ nílànà ọ̀tọ̀ lọ́n nínú Ọlọ́run máa dùn sí so I want you to think about it mo fẹ́ kó lè ó ti ń kéwú díẹ̀díẹ̀ but ilé kéwú tó ń ṣe ṣekúṣekú yẹn kò tẹ́ èmi lọ́rùn tó bóyá kó ká lọ gbòòrò wa lọ kéwú. So promise me pé o ní palẹ̀ kí o jẹ. Ó jà mi ò ní palẹ̀ kí o jẹ. Then àwọn ilé kí o gidi wà ń gbòòrò tó máa jẹ́ ilé kí o gidi bóyá kó ká lọ Mordecai ń gbòòrò.
àwòsí lọ́jà jíjẹ mímu ń kọ́ ń gbòòrò. Ọlọ́run máa ṣe ṣáwà lọ́lọ́run ni Ọlọ́run tó dá ẹnu wa níbu ó ti mọ nǹkan tá a máa fi sẹ́nu yẹn jẹ́ kó lọ kéwu tó bá jẹ́ pé torí Ọlọ́run mọ bó ṣe máa gbọ́ bùkátà wa jọ àwọn òbí tó bí wa gan-an ṣé wọ́n lè gbọ́ bùkátà wa ni Ọlọ́run ló máa gbọ́ olódà gbogbo wa ó mọ nǹkan tá a máa jẹ tó bá ṣe pé ti kéwu yẹn tó bá wá sí gbòòrò tó lọ bóyá mọ́rkaz kò ń ṣọ̀dọ̀ mi ló máa gbé o àwọn àyè wà tí wọ́n máa pèsè fún wọn bẹ́ẹ̀ hostel wà ń bẹ tó bá ń lọ lé kí o èmi àkànlọ́ máa bẹ̀wò ń bẹ ni màá máa mú nǹkan jíjẹ lọ bá Ọlọ́run adé ṣe gbogbo ẹ̀rọ rẹ̀. Allahu akbar Allahu akbar títóbi fọ́lọ́run. ṣé nǹkan tó ń jẹ́ kó yé wa ń sìn ní wípé àwọn ló jẹ́ kó kéwú lọ́rọ̀ kan báyìí. àwọn ni ó tó bẹ́ẹ̀ lóòótọ́. ṣé wàá rí i pé àtòrí ìkànsì kan lọ́lọ́run. ẹ rí i pé bí Ọlọ́run bá ń ṣeré ẹ̀dá ò lérò pé bí ló ń ṣe. ẹ wò ó nísìn gbogbo màlùkùránì tọ́lọ̀ ń kádàrá kí Aisha ó ní àsọ́lọ̀ ní kó jẹ́ pé ọkùnrin ni ó ṣe sábàbí rẹ̀ alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èrè a máa fojú jọ bí ibi a sì máa fojú jọ rẹ̀ níṣẹ́jú ẹ̀dá Ọlọ́run ló yé jù òun ló sì gbọ́n jù kí wàá ló fẹ́ ká ṣe sọ̀rọ̀ ọkùnrin yìí. ṣé o ipò tọmọkùnrin náà wà kò dùn mọ́ mi rárá ó wù mí kó kò nínú ipò náà ó wù mí kọ́ lọ́wọ́ kó ṣe kó bá mi fún lálàáfíà kó kò nínú ipò náà ipò náà dùn mọ́ mi rárá. tó bá wá jẹ́ wípé o fẹ́ kó kúrò nírú ipò tó wà yìí Ọlọ́run lájọ wá bẹ̀ o iṣẹ́ òun sì ń bẹ lọ́wọ́ gbogbo wa ń bì èyí tèmi ó ná kàlí fún yín pé kẹ́ ẹ kọ́kọ́ ṣe ni pé a ní láti wá ìdí in tó fa ogun yìí nínú ayé ọkùnrin yìí torí pé tá a bá mọbi tógun ti wá a ní mọbi tí wá tá ti paná ogun náà so èyí ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká paná ogun yìí ká pa á lápàtán pátápátá ni èyí tẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ ra jàlábíà tó bá jẹ́ funfun màá wá fún yín ní iṣẹ́ kan tí màá fi tó pamọ́ hà Ọlọ́run ò fi nǹkan kan pamọ́ o àfi tẹ́rù ò bá béèrè nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní sal tu'ta ẹ béèrè èmi Ọlọ́run ó fún yín nínú tá a fẹ́ béèrè fún ni pé kí ló fa ìdí ogun nínú ìṣẹ̀mí ọkùnrin yìí ìyẹn ni mo fẹ́ ká kọ́kọ́ béèrè ká tó wá mọ bá ti béèrè lọ́dọ̀ Ọlọ́run pé kó bá wa fún un lálàáfíà bẹ́ẹ̀ bá ti wá ṣe báyìí tán tẹ́tẹ́ra aṣọ tí mo ní kẹ́ra láago kan òru ni gbogbo yín ó lẹ́ẹ̀dìde lẹ́ṣẹ̀ àdúrà yìí tí ẹ bá yan náfìlà méjì tán pẹ̀lú suratul Fatiha gbá ẹ tí máa yan náfìlà tá a máa ṣeun ẹ ṣe náfìlà yìí tán ẹ máa sa wallahu mukhriju ma kuntum taktumun ẹ lè sàn jẹ́jẹ́ ẹ lè wí síta gbogbo ohun tí ẹ̀dá bá lérò pó pamọ́ Ọlọ́run ni ó fà á jáde tẹ́ bá ti wá ṣe nígbà 100 àti 23 tó ìṣípayá abọ́rọ̀ ọkùnrin yìí ti rí Ọlọ́run ó fi hàn gbogbo wa tá a sì mọ ibi tí ogun ọ̀hún ti wá àti bá ti paná náà pátápátá ìta nílò ń bẹ̀ Ọlọ́run ní bẹ́ẹ̀ bá sọ ọ̀rọ̀ síta èmi Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ bá sì ń sọ sínú ó tún kódà kẹ́ ẹ mọ́ wí síta gan kẹ́ ẹ mọ́ wí kẹ́lẹ́kẹ́lẹ́ ìhàn èmi Ọlọ́run létí tẹ́lẹ̀ torí pé mi lọ́ba tí mo mọ ti ń bẹ lọ́kàn ẹ̀dá ẹ lè wí ìta ẹ lè wí sínú ìta sá nílò ni pé a fẹ́ mọ ìdí tó fa ogun sínú ayé ọkùnrin yìí àti wípé kí lọ́nà àbáyọ tọ́rọ̀ bá lè báyìí kí lọ́lọ́run fẹ́ ká ṣe láti fún un lálàáfíà Ọlọ́run ó fi hàn wá so ìtẹ́yìn bá rí ẹ̀jẹ̀ ń gbọ́. Wallahu qawiyyun kuntum taktumun 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 ولا قوي ما كنت تتمو ولا قوي ما كنت تتمو ولا قوي ما كنت تتمو ولا قوي kí ló ṣẹlẹ̀ kí ló dé àwọn ṣe ọ̀nà mi kí ló ṣe Aisha
Aisha kí ló dé ẹni tí mo fún yín kò jẹ́ mọ́ tí àlìjànú àbí ń tán náà ni kì í sókò àlìjànú ó kọ Ọlọ́run ni ó ti wá jẹ́ wípé wọ́n á nà ọ́ níbi tó ti ń ṣàdúrà kí ló fà á. ṣé wàá náà kò mọ̀ láì kó tẹ́ fún mi náà ni mo fà kò yé mi náà kò yé mi rárá. ó ṣe wá lè mọ yìí ọ àbí èwo leléyìí subhanallahi alazim. ṣé kìí ṣe pé ò sí mímọ́ ṣá nígbà tó ṣe kinní yìí. ṣé wàá náà kò mọ̀ lára mi ò mọ̀ tòótọ́. ṣé wọn náà ti rí báyìí nígbà tó mọ̀ ipò ò sí mímọ́ kí ló ṣàdúrà yìí fún. ẹ̀rù bà mí náà ni ipò tí mo bọ́ ọmọkùnrin kò jẹ́ kí n mọ nǹkan tí mò ń ṣe mọ́ rárá nǹkan tó fà á nìyẹn fà á. tọ́ ó sì kù síbò míì tá a tún lè ṣe sí nítorí pé etí Ọlọ́run kì í di sẹ́bẹ̀ rẹ̀ àdúrà tó ṣe tí wọ́n náà lé lórí òun náà ló tún wá padà wá lọ tún ṣe pẹ̀lú mímọ́ nígbà tó ti mọ́ nísìn wàá rí pé wẹ̀wẹ̀ tí mùsùlùmí máa ń wẹ̀ nígbà tó bá sì ti wá wẹ̀ wàá padà ṣe àdúrà yìí tó bá ti ṣe in tó bá padà wá lórí àdúrà yìí jẹ́ kí n mọ̀ Ọlọ́run ó kọ́ wa máa ṣe Ọlọ́run ó wà pẹ̀lú wa yóò fún wa láṣeyọrí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Wallahu qawiyyun ma kuntum taktumun 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 wallahu qawiyyun ma kuntum taktumun. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. السلام عليكم ورحمة الله وبركاته. Wàhálíkà sàlámù wàràmùtùláì wàbàràkàtù. Ìwọ wo ló ń mi àga àlìárà sí Ọlọ́run? Èmi Aisha ni Ibnu Majid. Mo bá ẹni mi kan nípò tí mi ò fẹ́. Ó wá wù mí kí Ọlọ́run ọba mi ọba lékè ọlá kó lò mí fún ẹni náà láti rí ìwòsàn. Ajé Aisha, tó bá jẹ́ pé ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ojú tá a fún yín ojú tẹ́ ẹ fi lè máa rí ohun tó ṣókùnkùn nínú ayé ni ò bá mọ rú èèyàn tí arákùnrin náà jẹ́ sí ọ. tó o bá ìlú àyíká tó o bá fi lọ. wo èmi máa lọ o mo máa lọ kí ló dé gàrí láàárọ̀ gàrí lọ́sàn gàrí lálẹ́ ṣó fẹ́ pa mí ni máa lọ sọ̀rọ̀ bọ̀dà Fatai sí máa lọ kò jọ bó ṣe ranjú wọ̀nyí tí bọ̀dà kì í bá mú wá kò jẹun. ọ̀tá Fatai ti jórí mi ó ti bá ń kó èmi ẹ dúró kí ló dé àti yín ọ̀dà ẹbí Aisha. ẹ wo ẹ bá mi bẹ́gbọ́n mi sọ̀rọ̀ láàárọ̀ ìgàrí la mú sọ gàrí la mú ìrọ̀lẹ́ tún lẹ́sìn bọ́dọ̀ kí lọ sọ́dọ̀ bọ̀dà Fatai bóyá máa rí nǹkan gidi jẹ ó wá sọ pé mi máa lọ èmi dẹ̀ máa lọ mo máa lọ. ṣe é gbọ́ nǹkan Àjọkẹ́ tó ń ṣe gbọ̀nsẹ̀ tèmi ọ̀tá àbá kù èmi. Àdìsá. ẹ má bàa bẹ o ẹ fi lé ẹjọ́ rẹ̀ kọ́ o ẹ fi lé bí ìbá ṣe ẹjọ́ àwọn abímọmọ wò tí yẹn bí wa tán tí yẹn dá wàhálẹ̀ tí yẹn gbọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ yẹn sì ti rálù jàn náà wọ̀ ẹnu ẹ̀ làwọn náà wà. ní sùúrù Aisha ọ̀yà wọlé. Àdìsá bó ṣe tó ní dìsíbù ẹ bó ṣe tó ní dìsíbù ẹ ẹjọ́ rẹ̀ ló dé mi kémi rí bí apá. sórí Aisha ọmọ ní sùúrù fún ni o àti pé àbúrò rẹ ni ọmọ ọdún mélòó ni ẹ kì í mọ̀gàn adíkìsòrò ọmọ àparùn jẹ́gẹ́dẹ́ tí ẹ̀mẹ́tọ́ ẹ̀ làmọ́gò àgbọ̀dọ̀ jẹ́ yẹ̀gà ọmọ àparùn mẹ́ta àjágùn kan ṣe káfòkáfò ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan àìwá wí bá ń sọ bí ẹni. ọ mọ̀ pé àjò tiẹ̀ náà ni bàbá yín ṣe ni. lọ́nà wo. wọ́n ní kó ọmọ ní ipa ìtàlẹ̀
ikú ọmọ ni. ikú ọmọ ló pa bàbá mi. ìní. ẹ jí n bò. torí tiẹ̀ ni. torí ògiri létí. kí ló dé. amẹ̀rókò wọ́n ní mo rí lé mo rúde kì í jẹun àwùjọ tì. ìyá ẹ̀ ń bẹ́ ń lé o. kò ní gbọ́ gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ ìyàwó mi kí lọ́mọ tó paná. àwọn Yorùbá wọn ní ìpè tá a péjú sìnkú bàbá wọ ọlọ́kùnrin ìbáyé àìsówó ni. àìsówó ni. kí ló fa gbogbo èyí. ọ̀rẹ́ mi mo fẹ́ ní owó mo fẹ́ lówó. mo fẹ́ lówó. bẹ́ẹ̀ ni alájò tá a mọ̀ sí fáwọn èèyàn mo fẹ́ ṣe. èwo ń bẹ èwo nù. tó ní àtọlẹ̀dọ́lẹ̀. àtọlẹ̀dọ́lẹ̀ bó o bá ṣe àtọlẹ̀dọ́lẹ̀ wá rántí pé wọ́kọ́ ọ̀nà o ọmọ rẹ ní ọ̀nà o. mọ́mọ́ ẹ jẹ́ ká dìṣà ọ̀nà ọmọ tó báráyé wá tọ́ráyé ṣe tó ló lọ ní ìrántí bàbá rẹ̀ lẹ́yìn wọn ọ̀la. bí iná bá kú afẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀rọ pọ̀. wọ́n ní ọ̀rọ̀ nílé ibi ọba ti bá ní láti sọ. kó o tó mọ̀ bọ́rọ̀ lọ síbi àǹkárá wa ọ̀la rèé tá a fẹ́ lò ẹgbẹ́jọdá. mo lè má láǹfààní àti báyìí lò ní mi ló tèmi lónìí. èyí ti rí. mo ti ṣe kínní ọ̀la ni ó sì kíje. bẹ́ẹ̀ ni. o ti ṣe. mo ṣe. ọ̀rẹ́ mi ó dájú ó dájú. má bú mi má bú mi ó ṣe díẹ̀ kí láǹfààní orógbó tá a pa tí ọ̀la wẹ̀ tá a jẹ tó ń korò kí láǹfààní ojú tá a làálẹ̀ tí ò rí náà èèyàn tó wáyé tí ò ló lọ òtún bá ń tẹ èèyàn ni wàá máa gbọ́ èmi ò gbé fún ọ ṣùgbọ́n wàá bá ń sọ àdìsá dáadáa kó o rí i pé ó lé ní 30 ọdún kó tó bẹ̀rẹ̀ sí í lò ó torí kẹ́mi rẹ̀ ó lè gùn o. ó ti yé mi. dákun bá ń kó wọn ọ̀dọ̀ kó o mójútó wọn sọ́wọ́n mi ti yọ ó di gbére ọ̀daràn nàkó ó di bá àbá tó ń pàdé ó di bá àbá tó ń rà. ajé bá ń bẹ tí bàbá mi ṣe kalẹ̀. kó ṣe rí nù. wọ́n wá ní tí mo bá pọ́ ọmọ 30 ọdún sókè ní ẹ tó gbé fún mi. kí ló dì ní máa lọ lò. ọ̀rẹ́ mi tó níbọ̀ bá lé lọ́mọ 30 ọdún ni kò tó máa lò ó nídìí torí ti ẹni torí kẹ́mi rẹ̀ ó lè bá a gùn ni. ọ̀dà ìbò ló wà. ọ̀fẹ́ rí bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ rí. àwọn ìyẹra fún ìgbà tí wọ́n bá dùn lọ́sọ̀ rẹ̀ wọlé. dákẹ́ sọ ẹ pè mí tẹ́ bá ti lọ. mo gbé ọ. ọ̀rẹ́ àti. ọ̀gbẹ́ni wa dódódó kó tó máa. eléyìí tó sọ yìí ṣé kò ṣe àti sọ fún mi pé Aisha ò ní lọ lé kí ló ṣe ní kò yẹra fún wa. kì í ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ ìwà fẹ́ kó sójú tó torí ọmọ kékeré ni obìnrin sì tún ni bọ́dà kì Yorùbá sọ wípé gbà fún rájìn gbà fún gbàdà kì í sẹ́yìn nìkan lè mọ̀ pé ọmọ òrukàn ní wàhálà òbí àmẹ́yìn lè ń ṣe dáadáa sí wa. àwọn òbí yín náà jẹ́ bẹ́ẹ̀ èèyàn dáadáa làwọn òbí tó bí yín ẹ̀dí ẹ̀kídẹ́ ẹ̀kú kàdé yẹn. bọ́dà kì ẹ̀yin jẹ́ ni tọ́mọ̀ ni bẹ́ẹ̀ ni àìmọye ẹni tí a ṣe fún tí ọ̀ràn tí ọmọ wọn mọ́ ọ̀dà mo fẹ́ sọ nǹkan kan fún yín agbọ́nú tàn wípé àìsí owó ló pa ìyá wa wọ́n ní báwo ó sì jí èèyàn ẹni bàbá wa kú lé lórí ọjọ́ kan mo sì ọ̀rọ̀ sọ wípé ńgbà táwọn òbí wa mọ̀ pé àwọn ò ní dúró pẹ́ láyé kí ni wọ́n bí wa sí. ọ̀rẹ́ bàbá mi wá sọ̀rọ̀ kan fún mi ó jẹ́ kí n mọ̀ wípé ikú tí bàbá mi kú ikú kọ́ mo lè ráyè sí ni wọ́n ní kú ọmọ ọlọ́pàá ìtàlẹ̀ wọn wọ́n lájò kan wà wọ́n lẹ́ni tó bá ṣe é kí jẹ́ àmọ́ wọn a máa ṣe nítorí ọmọ àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán ni wọ́n pàṣírí yìí wọ́n lọ́mọ bíbí ẹni èmi jẹ̀rù sẹ́ni wọ́n ní bàbá mi wà lọ sí nítorí tèmi
iṣẹ́ yìí ló gbẹ̀mí wọn. wọ́n ní wọ́n pa ọ̀kàkà kú lọ́wọ́ ni wọ́n wá sọ fún ọ̀rẹ́ bàbá mi pé tí mo bá kọjá ọmọ 30 ọdún síwájú ẹni kí wọ́n gbájú owó fún mi. bí mo ṣe tí yín ọ̀dà wọn nítorí kẹ́mi ò léegun. bí mo ṣe wá gbọ́rọ̀ ìmúra ẹ lọ gbé wa ẹ ti èjì mọ̀ bóyá òótọ́ ni àbírọ́. ìgbà tí wọ́n gbàwọ̀ yìí dé wọ́n sínú rẹ̀ wọ́n bá nǹkan kan wọ́n dé padà wọ́n ní kí n sọ iye owó tí mo fẹ́. bí mo ṣe dáko owó báyìí fúnra owó ló sí ìdérí àwo. bọ́dá akin èmi ò sì ti pọ̀ 30 ọdún wọ́n sì ní mo gbọ́dọ̀ gbé 30 ọdún lọ sókè. wait tó ná 27 àbí 28 ló wá ń sìn àbí. mo wà ní 27. ọjọ́ sì wà nílẹ̀ àmọ́ tí wàá ṣe ni pé ń gbé àwọn fún yín àmọ́ mo yá yín ni o. èmi ti lé 30 ọdún dáadáa. iná mo fẹ́ gbé fún yín ẹ jẹ́ mi ò yá yín ẹ̀yin tẹ́ ẹ̀ lówó tabua tẹ́ ẹ̀ ń ṣe dáadáa sẹ́mi àtàbúrò mi yìí. ó ní kò ní sí nǹkan kan náà àwọn èèyàn máa sọ iye owó dẹ̀ máa rí bẹ́ẹ̀. bọ̀dá àti tí n bá níná ń jó lórí omi ẹ̀yin pé iná gbérú ẹ̀ wá. ẹ ń gbé jáde tí wọ́n gbé fún yín tẹ́ ẹ sì rí. èmi àkọ́kọ́ wàá pé owó yẹn máa rí náà pé bẹ́ẹ̀ ló ṣe rí. Seeing is believing. Ará Èkó come and see ni a máa ń gbàgbọ́ bọ̀. kódà bẹ́ẹ̀ bá tún sọ tó wó lẹ ìlú èbó pé ilẹ̀ fẹ́ káwọ́ owó tó gbé wá yóò gbé wá. ebi ètò green aláwọ̀ ewé. mọ̀ ń bọ̀. àyẹ̀bù tó ní wátàlílókè ní jẹ́. àyẹ̀bù tó ní wátàlílókè ní jẹ́. ta tó ní wátàlílókè ní jẹ́ bá. ta tó ní wátàlílókè ní jẹ́ bá. ta tó ní wátàlílókè ní jẹ́ ta. ta tó ní wátàlílókè ní jẹ́ ta. ó ti mọ̀ ò ní sọ̀rọ̀ tiẹ̀ ìwọ Àmínà ò ní sọ̀rọ̀. ta tó ní wátàlílókè ní jẹ́ bá. ta tó ní wátàlílókè ní jẹ́ bá. péjé ń ta ni ó ṣe ta fún un ẹlẹ́nu pẹ́ wú. àmì agbálẹ̀. àmín. bá ti ń kọ́ wa yóò mọ̀ iye wa. àmín. ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run. sallallahu alaihi wasallam. ẹ mójútó kéwú dáadáa o. Yes, sir. al-ilmu yuhla wala yula alayhi. àmín bàbá. ìmọ̀ ni máa gbéyàn ga ní gbogbo òpó láyé. so Ọlọ́run kó máa ṣàlékún ẹ̀. àmín. wala inna nazzalna ilayka dhikra wa inna lahu lahafizun. wala hawla wala quwwata. wàá máa rán àwọn àfáà sí pẹ̀lú òkú Ọlọ́run. Jàfárù ń bọ́ lọ́lọ́lọ́. ayé èkó ta gba Jàfárù bá rè kó àfi kó ló wọ́n máa ṣọ̀fọ́ lé òun rìn láàrin gbòòrò gan lásán gan inú fún àyà fún Jàfárù ó rè kó. máa jó wọ́n kó kọjọ́ kọjá yẹ. wọ́n náà ó de kò ń jọ kan. wá o àwọn èkó yẹn máa ṣe èkó kínní èkó tó gbẹ́jọ́ ojúmọ́ ni wọ́n ń sòfin ó dà gan nísinsìnyí wọ́n sọ pé ní tí bá tún gbé ọmọ láńké òfin tún dé àti àkótí ẹ̀ bá tọ̀ bá kó fárọ̀sì rè kó ẹ wọ afọ ìjà lọ. àmì bàbá lọ́kọ̀ọ́ òun náà ní wọn pariwo ń lè kó lè nìṣó lẹ́kọ̀ọ́ bóyá ọmọ tó wà lẹ́kọ̀ọ́ ni. àfa Ọlọ́run a ti mọra wa Ọlọ́run ò sì ní jẹ́ àṣẹra wa. nẹ́nẹ́ 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 ẹ̀mí ló mú pé ọ́ ọmọ kí mo sọ fún ẹjọ́ kínní àná mo ní pé ẹni tá a fún nílẹ̀ tí wọ́n gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ń tọ̀hún ètí ìdébi ilẹ̀ rẹ̀ ni ẹ̀ tó bá tásìkò tí àdéhùn Ọlọ́run fẹ́ kò lórí àdéhùn tó ṣe fẹ́ dá ìrọ̀rùn ní ọjà sí sọ̀rọ̀ mi yọ sọmọ pé ọ̀rọ̀ tí mo sọ ọṣẹ àbí ọṣẹ ẹni Ọlọ́run Ọlọ́run ò ní jẹ́ àṣẹra wa ọmọ yìí ọmọ tó dáa sí mi ọsọmọ mi bí ìṣe ọrùn ẹnìkan ló wá já ń tàn máa ẹni náà ṣàdéhùn fún pé tó bá ta kókò kan òun ò mú rè ńgbà kókò náà tó kọ̀ wá mọ́ ìbànújẹ́ wá dé ní à ń ká gúọ́ ní ń ká gúlútú. bọ́yẹ kọ́ jẹun yóò fọwọ́ ta ni bọ́yẹ kọ́ mọ́ mi yóò fẹnu fèrè ètè máa ní gbogbo ohun tó ń ṣe yìí ó rọrùn fọ́lọ́ láti ṣe ìwọ ṣe sùúrù. màjèṣí sì ní tí yẹn bá sọ pé wọ́n ra nǹkan wá pín ìwọ̀n bá ra nǹkan náà wá olúwẹ̀ ti ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run àdéhùn ni èmi náà wá ṣàdéhùn fún pé ẹni tí ó mú rè kó ní nírọ̀rùn jẹ́jẹ́ ní orin ìṣẹ̀wá lọ́rùn wa lẹ́yìn kẹ́ẹ́dé tó ní àtòkù ẹ̀ àtàyè ẹ̀ mo fà á lé yín lọ́wọ́ ayín ọ̀gbọ́dọ̀ yẹn o ìrà òsì gbọ́dọ̀ rìn
ọlọ́run ó wàá ṣe nírọ̀rùn bẹ́ẹ̀ bó ti fẹ́ òun ọlọ́run ó bá fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run nígbà tẹ́ ti lẹ́ẹ̀ faramọ́ tẹ́ fi gbogbo ara sí ọlọ́run ó bá wa ṣe pẹ̀lú ògo ọlọ́run ìgbà tẹ́ ẹ bá tún máa rí inú ìdùnnú ni ó máa jẹ́ àtòun àti gbogbo àwọn tí wọ́n jẹ́ tùláàb àwọn akẹ́kọ̀ọ́ tán wà lábẹ́ yín alálùbáríkà lọ́lọ́run ó ṣe ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ti fà á lé mi lọ́wọ́ yìí náà gbogbo ibi tí ó máa gbé ní tí ó máa jẹ ní tí ó máa mu àwọn tí ń pèsè ọlọ́mọjọ náà tí wọ́n lò ẹwà fáàyè ibi àti jáde dá wà lọ náà ti fà á lé mi lọ́wọ́ ọlọ́run sì ń tọ́jú ẹ̀ àbẹ́ẹ̀rí pé ó ti dọ́kun so ọlọ́run ó bá wa tọ́jú òun náà yóò ṣe lọ́mọ àlùbáríkà pẹ̀lú ògo ọlọ́run. Màá ní kó ṣe pé èmi náà ó wù èmi náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà tó yẹ pé bọ̀dá akin àwọn náà bá mi ṣàdéhùn fún àwọn ọmọ mi lọ sí ìrọ̀lọ́. àdẹ̀ pé wọ́n nọ́mbà àwọn ò lọ mọ́ àdẹ̀ tún rí wọn mọ́ torí ẹ̀ náà ni àti pé àléfù bàtà sátá ń ké bíbáyìí náà kó ṣe pé kò dáa ṣùgbọ́n wù èmi náà kémi náà máa sọ Arabic lẹ́nu. ṣe sí èèyàn nu wọ́n ní ká fẹ́ èèyàn sípò èèyàn torí ìjọ́ téèyàn bá gbèsè èèyàn dé innal insana kadhabun ẹni tó lè parọ́ tọ́mọ ànábì ádámù ò sí àwa aláṣọ pé ilẹ̀ ti mọ́ tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ní ẹ lọ ránṣẹ́ wò ta bóyá lóòótọ́ ni so má jẹ́ kó bà ọ́ lẹ́rù ibi ó ló fẹ́ mú ọ lọ náà là ń lọ yìí ọlọ́run mú ọ débẹ̀ láyọ̀. nẹ́nẹ́ mo ti sọ fún ọ láìmọye ìgbà má gbìyànjú yà àfa kó ń bí èkó mi má pè mí màálù. Málìmù ni mo pè é. ọdún tẹnumọ́ màálù. kò pè ní màálù. kí ni à ń pè mí. mọ̀álímù ní ń pè é. ẹ̀yin tó ń fa agùn. ẹni tí wọ́n sì ń pè ní mọ̀álímù nínú kéwú ẹ má bínú o àmọ́ kó gbogbo mọ̀ ọ̀dọ̀ yín bá àfáwa náà ló kún sí ṣùgbọ́n dé mọ̀álímù nínú kéwú ìyẹn ni ẹni tí kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tí kọ́ ọmọ bá ti gbáyé. ẹni ọlọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni lẹ̀gbẹ́ ẹlẹ́gbà báyìí ní í ṣe tèmi ò sì ní yí padà bí mo lọ Mẹ́kà bí mo dé bí mo lọ Ògùn bí mo lọ Ọ̀gbọ̀n ẹ má fà láàjì kan àfáà ni àfáà wẹ́lẹ́ ń jẹ́ ọ̀rọ̀ mi yé èmi àfáà àlọ́pàá wẹ́lẹ́ ń jẹ́. ẹ wo àfáà ọjọ́ ti lọ jí wọn tètè mọ wá lọ. ọ̀dà ọ̀fọ̀ ọlọ́run sí yín. àfáà wẹ́lẹ́ ń jẹ́ ọlọ́run ọ̀ṣọ́ yín. ọlọ́run kó dúró tì yín ẹ ṣeun gan ni o ẹ ṣeun. ọlọ́run ọ̀ṣọ́ yín. adúpẹ́ dá o ọ̀fọ̀ ọlọ́run sí yín o. ó dàbà ó dàbà. ọ̀fọ̀ ọlọ́run sí yín o. ibi tí ń lọ ni ọlọ́run ó mú wálé. Ànábì ó ní pé kódà kí mọ̀ wà nílẹ̀ ṣàró ó ní ká wá mọ̀ lọ lọ́nà jíjìn rere ní tí mi yọ̀ǹda ẹni ni bó bá tiẹ̀ tán dé tó tún kó tiẹ̀ délé yóò tún fi ra wọn ni nígbà tí ọba dé ní ó ti bí ó ti máa sọ̀rọ̀. Àdìsá. tí n bá fẹ́ dì sáńkọ́ mo pago yín ẹ̀ gbé kí ló dé. wọ́n máa ń bẹ̀rẹ̀ mi lọ ṣe bí àlejò ó lè wọlé jókòó ni. ìwọlé ìwà ti yíyọ ọ̀dà o kí ló dé tẹ̀ gbàgùn ebi mi ń pè yín. Àdìsá òun bá mi jà ni. èsì ní bá yín jà láti jọ yìí ọdún 5. ṣé gbà tó pago mi ṣó lọ. kọlọ. bóyá gbà tí mo travel. ẹ mọ̀ pé mo lè mọ ibi tẹ́ ń gbé ṣé ìjẹ́ ìgbé tẹ́lẹ̀ rí. no mo travel. mo wà ní òyìnbó mo róòmù nọ́mbà mi ní kò dé. ṣe lẹ́sìn ṣé mi àti ẹ ti dọ̀tá ara wa ni. a ti dọ̀tá o torí ẹ̀yin lẹ fà á. Àdìsá àbúrò mi ni ẹ. ẹ̀yin àbúrò yín mọ́ ẹ̀yin ní ẹ̀wù èmi bẹ́ẹ̀ mi ṣe rí ẹ bá ń gbẹ́tọ̀ mi. èmi gangan ni mò ń rò wípé nínú oṣù yìí o kọ́sẹ̀ ìkan tó kolẹ̀ mo fẹ́ wá sí village kí n wá gbé fún ẹ gangan. ẹ sì ré mi. bí mo ṣe wá rí ẹ náà dá. ẹ bá mu. oh my god farabalẹ̀ ẹni náà ni máa fún ẹ nírọ̀lẹ́ yìí ni máa fún ẹ ṣé o rò pé kò wù mí náà kọ́lọ́n ti bùkún ẹni. nítorí mi náà ń gbónú gbé. má wàá jẹ́ ká fìjà parí ọ̀rẹ́ wa ẹni náà ni máa gbé fún ẹ jẹ́ kí n wọlé múra kájọ lọ. bó la tún lọ. ibi tí màmá ṣàlàyé fún ẹ ní mọ́tò kò ń ṣe ilé ló wà o wọlé kí n múra ká lọ ẹni náà ni wàá gbà á bí mo ṣe ìwọ gan bó ṣe wà ó ti ní ìdíwọ́ gidi. ẹ bẹ́ẹ̀ rí ẹ wò. láàrin ọdún kan ilé ẹ ti tóbi jù báyìí lọ. má bọ̀ ọ̀dà àbúrò ọ̀dà. òkè ni ẹni sọmọdé ni ẹni tọ́jú ẹ síbí ni irú àwọn àṣírí bẹ́ẹ̀ ni kò ṣe nǹkan tó bẹ ní máa rí gbogbo gbà tàbí kí wọ́n tiẹ̀ má jẹ́ kóbìnrin rí àtọ̀. ṣe ṣàgbàdo ẹ. àmì ṣe wá ní gbádùn ẹ wò àgbà ti kàn wọ́n náà nìyẹn o àgbà ìkànnì jù báyìí náà lọ ṣé o rí má jẹ́ kí obìnrin máa ṣírí ẹ o obìnrin wọn ò nínú tá a gbọ́dọ̀ sí o ok ibi mo tọ́jú ẹ sí. ilá òjò kò lè so ilá ìjẹ kò ní kó bájà òjò bá gbó ilá ìjẹ bá kó ó ti lọ́wọ́ kọ ìka nínú ìka tí wọ́n dẹ̀rù jẹjẹ
nǹkan tó bá lè pè ọ́ má yá yàn èmi àti olèjọ́ pín lò. ayé tí wọ́n á dà yé ìkà tí wọ́n á. Allahu Akbar. Ajá Aisha ajẹ́kọ̀ wọlé arákùnrin rẹ̀ iṣẹ́ tọrọ fi rí báyìí. Anakunmọ́lá èmi ni. Allahu Akbar. èmi ni mi ò dẹ̀ lè dáríjì láéláé. wọ́n wàá sọ pé ò lè dáríjì wọ́n sọ pé ò lè dáríjì nígbà tá a bá ní ìní bálágbájá ṣe mọ́ láéláé ẹ dákun sáwa náà mọ̀ bẹ́ẹ̀ láéláé ni. Al-Qur'ani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad nígbà tá a ní tá a fi ṣẹ̀rí dọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì Muhammad náà lọ. Al-Qur'ani ń ròyìn nípa àṣẹmí wa pé a máa ṣẹra wa a máa dùnra wa nú ọmọ ẹ̀dá ni ó pẹ̀dá lẹ́rìn ẹ̀dá ni ó pa ẹ̀dá lẹ́kún wọ́n wàá rí kú kàńlẹ̀ kó tá nípa ìkádìí méjì nù. èyí tí mo fẹ́ kó mọ̀ nínú ọ̀rọ̀ ni wípé Al-Qur'ani ròyìn àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n bá pàdé Ọlọ́run wọn pẹ̀lú ẹ̀rín lẹ́nu ó láwọn èèyàn náà nígbà tí ń ròyìn wọn bọ̀ ó ní alladina yadrahuna sayyi'ati bil hasana àwọn tó jẹ́ pé ìjọ ayé bá gbomijé lójú wọn ẹ̀rín làwọn fi máa ń sẹ̀san rẹ̀ wọn kì í sì fi pé báyìí lágbájá ti ṣe fún mi bẹ́ẹ̀ lèmi náà ti ṣe fún un obókù kàńlẹ̀ ó táǹpà rántí pé kà ti di méjì o nílò láti foríjì ọkùnrin wèrè yìí nítorí pọ́lọ́ ń fẹ́ràn ká foríjì ra o. ṣé o wọ́n sọ pé ò ní foríjì. ṣé o ọkùnrin tá a sọ̀rọ̀ pa yìí òun ló máa pa ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi. mi ò lè dáríjì o mi ò lè dáríjì. ó ní agbára lóòótọ́ ó wàá dáríjì náà ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí kò sí ní tá a fẹ́ sọ á bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run á bọ́ nínú tànábì Muhammad náà ni kò sì sí tí ò ṣẹlẹ̀ rí lábẹ́ sánmọ̀ yìí. èyí tí Ànábì Muhammad jẹ́ kó yé wa ni wípé tí èèyàn bá ṣe àìdá sí ẹ má fi àìdá ṣẹ̀san àìdá then law sabara al-qatil lamata al-maqtul. ẹ̀rọ náà ti pé mo máa tẹnu mọ́ ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ gbà ìpè ká ń pé ẹni tó fẹ́ pani ó lè ṣe sùúrù ìṣẹ́jú 5 kó má pa ẹni wọ́n ní kó lọ pa ni ìjọ tí wọ́n ní ó pẹ́ ni wọ́n ní ó lọ pa yẹn ìjọ náà ló ń tàn ó kú láyé. èyí ni mo fẹ́ kájọ mọ̀ o ẹnì kó lè dá àyàn pa àfọlọ́hún ẹni Ọlọ́run ò pa bí tírélà bá gbà yóò ṣe lọ hospital yóò padà wálé o Ọlọ́run ló ṣe tán o. ṣé o mi ò lè dáríjì sẹ́ mi ò lè dáríjì ọmọkùnrin yẹn mi ò lè dáríjì. ó dákun náà ni. mi ò lè dáríjì. èyí tẹ̀mí fẹ́ kó o mọ̀ dájú níbi ọ̀rẹ́ yìí ni wípé nínú ìwádìí ìjìnlẹ̀ ó jẹ́ kó yé pé ọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó kù ọjọ́ 3 lónìí tí wèrè tí ń yà á bọ̀ yìí tí ó fi pé ọdún 3 wàá gbọ́ mi ìjọ tí wèrè ẹ̀ yìí bá fi lè pé ọdún 3 bá a láyé èyí tó kù tí ó lò tó pọ̀ nínú sẹ̀mí ẹ̀ wèrè ni ó fi ṣe àti wá gbọ́ kó jẹ́ wípé torí àìforíjìn tiẹ̀ ni ó wàá máa bá wèrè yìí lọ dákun ó foríjìn ni o má bó kú kàńlẹ̀ kó táǹpà o ìkádìí méjì nù o dákun ó foríjìn torí Ọlọ́run èyí tó wàá ṣe fún mi ń bẹ̀ ni wípé ibi tọkùnrin wèrè yìí máa wà tí máa jòkó sí ó lọ síbẹ̀ wàá sì wọṣọ funfun wàá wá nàka sí pé èmi lágbájá mo foríjìn ọ nítorí Ọlọ́run. ṣé o mi ò lè ṣe ẹni tó pa ọmọ ìyá mi ẹni tó pa ọmọ ìyá mi ò lè ṣe mi ò lè ṣe. foríjìn mo tọ́lọ́run mọ̀ la dákun. nínú ìwádìí ìjìnlẹ̀ ó jẹ́ kó yé pé ọkùnrin tá à ń sọ̀rọ̀ yìí ó kù ọjọ́ 3 lónìí tí wèrè tí ń yà á bọ̀ yìí tí ó fi pé ọdún 3 wá gbọ́ mi ìjọ tí wèrè yìí bá fi lè pé ọdún 3 bá a láyé èyí tó kù tí ó lò tó pọ̀ nínú sẹ̀mí ẹ̀ wèrè ni ó fi ṣe àti wá gbọ́ kó jẹ́ wípé torí àìforíjì tiẹ̀ ni ó wà máa bá wèrè lọ dákun ó foríjì ni o. Aisha kí ló ń rò tó tó báyìí ṣé torí ọ̀rọ̀ bọ̀dá Akin èèyàn lákòókò gbà fún ká tó gbà fọ́ lọ́hùn màláìka ò bá wa gbáyé ànábì ló lóun dá sáyé ànábì tó lóun sì dá sáyé òun náà wọ́n ti fi wálẹ̀ lọ àwọn àáfàá àtàwọn ṣéwù ló kù ó sì gbà fún ṣéwù wa kó gbọ́ nǹkan tó ń bá ẹ sọ dákun ó sì bá ń dárin jìbọ̀dá Akin. àlùkáwàn àdéhùn lágbára gan ohun tó bá lè fèèyàn
jọ̀wọ́ má ṣe ayọ̀ òwe aláìmoore ni ká má ṣìkà àdéhùn lóòótọ́ ó lágbára gan. ẹni lójú lójú tì ẹni lójú lójú tì ẹni tá ò bá mọ̀lẹ́ dájúdájú ká má lànà fún un kódà ẹni tá bá mọ̀lẹ́ ẹni tá bá mọ̀lẹ́ ẹni tá bá mọ̀lẹ́ tó dájú ká ṣọ́ra fún wọn torí ayé gbẹ̀gẹ̀ o ayé gbẹ̀gẹ̀ o inú yìí ojú láàrin o ayé burú wọn dájú ayé lé wọn níkà inú ẹni kò mọ̀ máa mọ̀nú onínú àlùkáwà ni àdéhùn ó lágbára ohun tó bá lè fẹ́. ọba onídáríjì lọ́lọ́run tọ́lọ́run bá dáríjì nítan yóò tún wá kẹ́yìn ìwọ tí wọ́n ń ṣẹ̀ tó lò ní dáríjì yẹn ṣé wọ́n lọ́lọ́run ni. téèyàn ṣe ọ̀tọ̀ pọ̀ nígbà pẹ́rẹ́ ṣé bí wọn náà ń ṣe lọ́wọ́ ọba tó dára ọba Allah ọba tí ó foríjì wá tí ó tún wá kẹwa ojoojúmọ́ làṣà ń ṣẹ̀ à ń jí àwa ń ṣẹ̀ àtúbá kàkàká wá túbá ńlá bá ń ṣẹ̀ mí sí ọ̀rẹ́ mi kan nílọrin Ìlọrin Kúránì Ibrahim Abeka tó sorí pọ̀nsẹ̀rẹ̀ ń ló sọ pé bí ipò lọ́wọ́ oníṣẹ́ sọ fún kó wà bí gbàpọ̀ lọ́wọ́ oníṣẹ́ sọ fún kó wà à ń jí à ń sùn à ń ṣẹ̀ a ò túbá kàkàká túbá à ń ṣẹ̀ mí sí bí ipò lọ́wọ́ oníṣẹ́ sọ fún kó wà ìwọ gan ta ni ó rí tó pé èèyàn ṣẹ̀ ní dáríjì gbogbo wa ẹ jẹ́ ká dáríjì àwọn tí bá ń ṣe à kọ́lọ́hún ọba kó lè dáríjì àwa náà. Budakin astagfirullah inallaha gafurur rahim. ẹrù ẹlẹ́ṣẹ̀ lèmi náà gbogbo adé lẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run mo foríjì yín kémi náà lè rí àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ níwájú Ọlọ́run bá kémi náà lè rí ojú rí Ọlọ́run bá. Aisha. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. What am I doing here? Aisha Wonderboy, where's my wife? Ara mi ò yá. I was in the hospital with my wife and mo sinwi. Aisha. Mi ò yẹ lẹ́nu tó yẹ kó kánú ẹni mọ́. Èmi ni mo pa ẹ̀gbọ́n ẹ̀ Àdìsá. Ojú kòkòrò owó ló ṣe mí. Ó ti dáríjì mi. Mo ti ṣe ọba tó dá mi gan-an. Foríjì mi Ọlọ́run, mo túbà o. Dáríjì mi Ọlọ́run. Ti foríjì Brakejì. Dáríjì mi Ọlọ́run, mo túbà. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò pó kéré. Èyí tí mo ṣẹ̀ tí mo mọ̀ pó tóbi.
ìṣẹ̀kọ̀ òkèrè lọ́dọ̀ sàtíyà lẹ́yìn tí mi olóhùn. ohun tó bá lè fèèyàn jọ̀wọ́ má ṣe yàyàn òwe aláìmoore ni o ká má ṣe ká àdéhùn lóòótọ́ ó lágbára gan. ẹni tá a mú lẹ́jẹ̀ ìkànnà lásán ló ní ẹni tá a mú lóṣó ìwọ̀wọ̀ra lásán ló ní obìnrin tá a mú ló nínà bí àfojúdi lásán ló ní ẹni tá a pè lẹ́ni rè o ẹni tá a pè lẹ́ni rè o òun ló burú jù àwọn ló burú jù ọ̀rẹ́ mi ṣọ́ra fún wọn wọ́n fẹ́ yín sí ẹ lónìí kò ní kọ́ máa ṣe é níbi kò rẹ́rìn sí ẹ lónìí kò ní kó ṣe é nìkan o ayé tẹnu o àlùkáwà ni àdéhùn ó lágbára ohun tó bá lè fèèyàn jọ̀wọ́ má ṣe yàyàn òwe aláìmoore ni o ká má ṣe ká àdéhùn lóòótọ́ ó lágbára gan. àlùkáwà ni àdéhùn ó lágbára ohun tó bá lè fèèyàn jọ̀wọ́ má ṣe yàyàn òwe aláìmoore ni o ká má ṣe ká àdéhùn lóòótọ́ ó lágbára gan.